ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, ká sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọlé wá. Ẹ kà á síwájú. Àtúkù dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò ìbá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. Ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Àní lẹ́yìn tí wọ́n gbé Omítòkúbọ̀ dìgbàdìgbà tí wọ́n gbé lọ ilé ìwòsàn, kí ló ṣẹlẹ̀ sí Omítòkúbọ̀ nílé ìwòsàn? Àwọ̀ àti agbára tí Omítòkúbọ̀ bọ́ ságbo ọ̀gẹ̀dẹ̀ ìjórí gbé padà. Ibi tá a dẹnu dúró sí ní ìjẹta rèé. Àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Tàbá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé rorò. Kó tó di pé àmọ́ ohun tó ṣẹlẹ̀ sí Omítòkúbọ̀ nílé ìwòsàn, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Túnjí ọmọ Aláàjì àti àfẹ́sọ́nà rẹ̀, torí ó ní ń ṣe pẹ̀lú ilé ìwòsàn tí Omítòkúbọ̀ wà. N tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ̀yin ẹ fọkàn dé mọ́lẹ̀ yín pé Omítòkúbọ̀ wà nílé ìwòsàn. Ẹ jẹ́ ká wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Túnjí ọmọ Aláàjì pẹ̀lú àfẹ́sọ́nà rẹ̀. Àní Túnjí ó lọ wo àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n ń porúkọ rẹ̀ ní Ṣákírà ní ilé ìgbé àwọn obìnrin tó wà nínú ọgbà ilé ìwé gíga. Bí kì bá ṣe ń pé Aláàjì àti Aláàjà tó ní kí Túnjí àti Ṣákírà wá yọjú sí àwọn ni, Túnjí tún pinnu lọ́kàn rẹ̀ yín pé òun ò ní lọ wo Ṣákírà títí fi dìgbà tí ó fi yíwà rẹ̀ padà. Ó ti wá tó bí wákàtí méjì tí Túnjí ti ń jókòó de Ṣákírà tí kò sì rí Ṣákírà kó wálé. Rita, ọ̀kan lára àwọn alábàágbé Ṣákírà, ló béèrè lọ́wọ́ Túnjí pé bóyá nọ́mbà Ṣákírà ti padà lọ, ṣùgbọ́n Túnjí dá Rita lóhùn pé nọ́mbà rẹ̀ ò tíì wọlé rárá o. Rita sì ní ó ga o, ẹ wò ọ̀nkùn Túnjí, ká ní mo ní nọ́mbà yín lọ́wọ́ ni mi ò bá ti pè yín tipẹ́tipẹ́. Rita ní ẹ wò ìwà sweet 16 ti ṣẹ́ǹjì gan ni o. Túnjí dáhùn ò ní sweet 16 ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Tóyìn ó ṣẹ́jú sí Rita yín pé kó dákẹ́, ṣùgbọ́n Rita kò dáhùn. Rita ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀. Ó sọ fún Túnjí pé sọ́rí, Ṣákírà ni mò ń sọ. Ó ní àwọn alágbára ni Ṣákírà ń bá rìn, ìrìn ẹsẹ̀ rẹ̀ kò tiẹ̀ yé wa mọ́. Ọlọ́run ló mọ ọjọ́ tó ti wá. Lẹ́ẹ̀kan náà ni Tóyìn hó ikọ́ líle kan tó fi ọgbọ́n gé ọ̀rọ̀ mọ́ Rita lẹ́nu kó má bàa tú gbogbo àṣírí yìí síta. Ikọ́ líle tí Rita gbọ́ ló jẹ́ kó dákẹ́ tí ò fi sọ̀rọ̀. Tóyìn wá ní ọ̀nkùn Túnjí, ẹ má wọ́ọ̀rì ń tì í, ẹ̀yin wá mọ́ lọ. Tí Ṣákírà bá ti dé, èmi á jíṣẹ́ fún un. Mo dẹ̀ máa rí i dájú pé ó yọjú sí yín. Ó pẹ́ tán ìrọ̀lẹ́ ọ̀la. Ṣèbí ọmọ Yorùbá àtàtà ní Túnjí. Gbogbo dírámà tí Rita àti Tóyìn ń ṣe ló ti yé pátá. Túnjí dìde, ó ní ẹ ṣé. Bí Túnjí ṣe fẹ́ ṣílẹ̀kùn, Rita ní ẹ dúró ká ṣe yín lálejò. Túnjí ní ẹ má ṣe yọnu. Túnjí sì bọ́ síta. Rita fẹ́ tẹ̀lé rẹ̀ láti sìn ín. Tóyìn fa Rita padà sẹ́yìn. Ó ní wá ń bí, ibo ló ń lọ? Rita ní ṣé kí n má sìn wọ́n ni? Tóyìn ní irú ọ̀rẹ́ wo nìwọ ná? Ṣé gbogbo ohun tójú bá rí ni ẹnu mọ́ ń sọ ni? Aláìdá òṣì ni ẹ́. Tóyìn pòṣé, ó mọ́ Rita lójú. Bí Túnjí ṣe jáde, ó wọ inú ọkọ̀ rẹ̀, ó jókòó, ó sì káwọ́ gbéra. Ó ní ìwọ Ọlọ́run ọba, ládùúrú ìjákulẹ̀ tí mo ti ní sẹ́yìn, ó ṣe wá jẹ́ àsìkò tó kù díẹ̀ kí ọmọ Ṣákírà yìí parí ló wá bẹ̀rẹ̀ ìwàkíwà. Túnjí wá rántí gbogbo àṣedànù tó ti ṣe sẹ́yìn àti bó ṣe pàdé Ṣákírà. Torí ọmọ òrukàn ni Ṣákírà, èso ni Ṣákírà sì ń bá ẹ̀gbọ́n rẹ̀ tà tí wọ́n fi ń bọ́ra wọn. Ṣákírà máa ran ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ láti bá a kiri èso
ní gbogbo ìgbà tó bá ti kúrò níléèwé. Nígbà tí Ṣakira parí iléèwé alábàjáde, kò sí agbára láti fi bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga. Ló bá kúkú mú èso kíkiri fún ẹ̀gbọ́n rẹ̀ ní Ìbàdà. Lára àwọn oníbàárà rẹ̀ ní Alájà, ìyẹn ìyá Túnjí. Ọ̀pọ̀ ìgbà ló sì já sí pé tí Ṣakira bá ti kiri èso wálé àwọn Alájà, Túnjí ló máa ń bá nílé. Ṣakira yìí jẹ́ ọmọ kan tó jáfáfá tó sì ní ìwà ìtẹríba. Èyí ló mú kí Túnjí fẹ́ràn rẹ̀ gan. Ní ọjọ́ kan, Túnjí gbé Alájà àti Alájì lọ sí pápákọ̀ òfurufú. Lẹ́yìn náà Túnjí ń padà bọ̀ wá sílé. Ó rí Ṣakira tó ru igbá búrẹ́dì ẹyọ méjì lórí. Túnjí sì dá ọkọ̀ dúró sí ẹ̀gbẹ́ rẹ̀. Ó fún fèrè sí Ṣakira. Ṣakira súnmọ́. Ó ní, bọ̀dá Túnjí, mi ò mọ̀ pé yín ni, ẹ kúrọ̀lẹ́. Túnjí ní báwo ni? Ṣakira ní adúpẹ́. Túnjí ní, ó ti tó ọ̀sẹ̀ méjì tó ti kiri wá sílé wa, ṣé kò sí? Búrẹ́dì ló tún tà ní ìsinyìí. Ṣakira ní, ara ẹ̀gbọ́n mi ni ò yá jàre. Èmi ò dẹ̀ mọ̀ nípa èso rírà ni mo ṣe dá igbá búrẹ́dì kí n lè rí owó operation tí wọ́n fẹ́ ṣe fún ẹ̀gbọ́n mi. Túnjí ní, èyà pẹ̀lẹ́, kí ló ṣe ẹ̀gbọ́n rẹ̀? Ṣakira ní, appendix ló ń ṣe wọ́n. Túnjí ní, èyà kú ìtọ́jú, ṣé owó yẹn ti fẹ́ pé báyìí? Èló ló kù? Ṣakira ní, 7,500 ló kù. Túnjí ní, 7,500 pẹ̀lẹ́, Ọlọ́run á pèsè. Ibo ló wá ń lọ báyìí? Ṣakira ní, mo fẹ́ kiri sí i díẹ̀ ni kí n fi ta búrẹ́dì méjì tó kù yìí kí n tó wá lọ wò wọ́n nílé ìwòsàn. Túnjí dáhùn ó ní, èmi náà mà nílò búrẹ́dì, jẹ́ kí n bá ẹ ra méjì tó kù ń gbà yẹn. Ṣakira kó búrẹ́dì méjì tó kù nínú igbá rẹ̀ fún Túnjí. Túnjí sì fún un lówó. Túnjí kó búrẹ́dì méjèèjì yìí síwájú ọkọ̀ rẹ̀. Ó ní kí Ṣakira wọlé kó ń gbé e délé ìwòsàn tó ń lọ. Ṣakira wọlé sínú ọkọ̀ toró mọ̀ yí pé Túnjí kì í ṣe oníwàkúwà ènìyàn. Ìka ẹlẹ́mọ̀ mọ̀rí wúrọ̀ mọ́ ṣojú mi gbére. Ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Bí wọ́n ṣe délé ìwòsàn tí ẹ̀gbọ́n Ṣakira wà, Túnjí kí ẹ̀gbọ́n Ṣakira. Lẹ́yìn náà Túnjí lọ sọ́dọ̀ dókítà. Ó sì fi káàdì ìgbowó rẹ̀ san 22,000 owó iṣẹ́ abẹ tí wọ́n fẹ́ ṣe fún ẹ̀gbọ́n Ṣakira. Nígbà tí Ṣakira gbọ́ pé Túnjí ti sanwó abẹ tí wọ́n fẹ́ ṣe fún ẹ̀gbọ́n rẹ̀, lẹ́ẹ̀kan náà ló dì mọ́ Túnjí gbàgì. Inú rẹ̀ dùn, ó sì dúpẹ́ gidigidi lọ́wọ́ Túnjí. Lẹ́yìn iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún ẹ̀gbọ́n rẹ̀, tí ara ẹ̀gbọ́n rẹ̀ yá tán, Ṣakira àti ẹ̀gbọ́n rẹ̀ wọ́n lọ sọ́dọ̀ Túnjí láti lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Látìgbà náà ni Ṣakira ti bẹ̀rẹ̀ sí ní lọ sílé àwọn Túnjí, pàápàá jùlọ lásìkò tí ò bá sí ọjà tí ó kiri fún ẹ̀gbọ́n rẹ̀. Bóun àti Túnjí ṣe bẹ̀rẹ̀ ọ̀rẹ́ rèé o. Òun àti Túnjí a mọ sọ̀rọ̀ nípa ìgbésí ayé wọn. Túnjí béèrè yín pé kí nìdí tí ò fi fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ mọ́. Ṣakira dáhùn ó ní, kò sí olùrànlọ́wọ́ ni. Túnjí wá sọ fún yín pé tó bá rí ọkùnrin kan tó fẹ́ fẹ́ tó sì ṣetán láti rán nílé ìwé ńkọ́, ṣé yóò gbà fún ọkùnrin bẹ́ẹ̀? Ṣakira dáhùn ó ní, kí ló dé tí mi ò ní gbà? Ṣùgbọ́n ọkùnrin mélòó ló fẹ́ rán obìnrin nílé ìwé níbi táyé lajú dé yìí? Túnjí ní, tí èmi bá ṣetán láti rán ẹ ńkọ́? Ṣakira kò tiẹ̀ jẹ́ kí ìbéèrè Túnjí tutù. Ní gbígbóná gbóná ló fi dá a lóhùn yìí pé ṣé ẹ̀yin fẹ́ fẹ́ mi ni? Túnjí rẹ́rìn-ín músẹ́. Ó ní, tí wọ́n bá máa fẹ́ mi, èmi náà ṣetán láti fẹ́. Ṣakira náà rẹ́rìn-ín. Ó ní, ìyẹn ò lè ṣeé ṣe o. Túnjí ní, kí ló dé tí ò lè ṣeé ṣe? Ṣakira ní, igi mú jìnnà sórí lọ́nàkọ́nà, àti wípé ojú ló mọ ohun tó yónú. Ní towó, ọjọ́ orí àti ipò, ẹ kì í ṣe ẹgbẹ́ mi lọ́nàkọ́nà. Àti pé gan-an ṣẹ́yìn ò tí ì lẹ́ni tẹ́ ẹ fẹ́ fẹ́ ni. Bí ẹ bá tiẹ̀ ní, ó dá mi lójú pé ẹ mọ pàdé rẹ̀ tí ẹ bá fẹ́ lọ ṣe àgùnbánirọ̀ tí ẹ fẹ́ lọ ṣe. Ṣùgbọ́n Túnjí fi yé e pé mi ò ní obìnrin kankan lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi ò sì lérò yín pé mo lè pàdé rẹ̀ níbi tí mo ti fẹ́ lọ ṣe àgùnbánirọ̀. Ṣakira ní, ọ̀dà ẹ kọ́kọ́ lọ ṣe àgùnbánirọ̀ náà. Tí ẹ bá padà dé, tí ẹ bá pàdé obìnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ lọ́hùn-ún,
máa wá ronú sí ọ̀rọ̀ yín. Shakira sọ eléyìí láti jẹ́ kí Túnjí lè mú ẹnu kúrò lórí ọ̀rọ̀ ìfẹ́. Torí èròǹgbà rẹ̀ ní pé tí Túnjí bá lọ ṣe àgùnbánirọ̀ yìí, yóò pàdé obìnrin tí wọ́n jọ bára wọn mu lọ́hùn-ún tí kò sì ní dà òun láàmú mọ́. Túnjí ni ó dà, mo ti gbọ́, òun sì fara mọ́. Nígbà tí Túnjí lọ ṣe àgùnbánirọ̀ yìí, kí ló ṣẹlẹ̀ lọ́hùn-ún? Ẹ jẹ́ n tẹ̀síwájú fẹ̀yìn aráalé. Ẹni bá mọ̀ kó wí òróró láyé, ayé yìí tójú sú ni. Àní bí Túnjí ṣe lọ ń ṣe àgùnbánirọ̀ yìí, ọ̀pọ̀ ìgbà ló máa ń pe Shakira gba orí aago ẹ̀gbọ́n rẹ̀ tó sì máa ń rán létí àdéhùn wọn. Shakira náà sì mọ sọ fún yín pé òun ò gbàgbé àdéhùn. Nígbà tó kù oṣù mẹ́ta kí Túnjí parí àgùnbánirọ̀ yìí, ó pe Shakira yín pé kó gbé èsì ìdánwò rẹ̀ lọ fún àbúrò tòun nílé. Shakira ti dé ọ̀dọ̀ àbúrò Túnjí náà kó tó mọ̀ yín pé Túnjí fẹ́ bá òun fi orúkọ sílẹ̀ fún ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga ni. Shakira wá ń sọ sọ́kàn yín pé ṣé pé bọ̀dá Túnjí ò mú kinní yìí lérè, ṣé wọ́n fẹ́ fẹ́ mi lóòótọ́ ni. Ìgbà yìí ni Shakira tó ka ọ̀rọ̀ Túnjí kún, ó sì ṣàlàyé fún ẹ̀gbọ́n rẹ̀. Ẹ̀gbọ́n Shakira gbà á lámọ̀ràn yín pé kó jẹ́wọ́ fún Túnjí níwọ̀n ìgbà tí Túnjí ti fẹ́ rán lọ síléèwé. Ẹ̀gbọ́n Shakira fi kún ọ̀rọ̀ rẹ̀ yín pé kó sọ fún Túnjí kó kọ́kọ́ wá ṣe ohun ètò tó yẹ lórí obìnrin kí wọ́n sì di lọ́kọláya. Èyí kò ní jẹ́ kí wọ́n jára wọn kunlẹ̀ lẹ́yìn tí Shakira bá bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga tán. Àmọ́ kí wá nìdí tí Shakira fi ń já Túnjí kunlẹ̀ báyìí? Ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú fẹ̀yìn aráalé. Kí gbọ́dọ̀ gún wa kẹ̀tẹ́ fàyà, Elédùà yọ mí nínú ewu. Bí Túnjí ṣe dé láti ibi tó lọ ṣe àgùnbánirọ̀ ló tọ̀ Shakira lọ láti lọ parí ọ̀rọ̀ àsọtì wọn. Shakira sì sọ fún Túnjí pé òun ti gbọ́, òun sì ti gbà. Níwọ̀n ìgbà tí Túnjí bá ti lè gbà láti wá ṣe àwọn ètò tó yẹ kí ọkùnrin ó ṣe lórí obìnrin, láti wá tọrọ òun gẹ́gẹ́ bí ìyàwó. Túnjí ní tó bá jẹ́ tìyẹn kò sí wàhálà kankan. Túnjí sì fi tó àwọn òbí rẹ̀ létí pé òun ti rẹ́ni tóun fẹ́ fẹ́. Àwọn òbí rẹ̀ náà sì bá a fẹ́ òun tó fẹ́, torí wọ́n mọ̀ yín pé Túnjí ti kúrò lọ́mọdé, òun náà ti mọ ohun tó dára yàtọ̀ sí èyí tí ò dára. Wọ́n fi ètò mọ̀ mímọ̀ ẹ́ àti yìgì sísò sí ẹ̀yìn ìgbà tí Shakira bá wọlé ẹ̀kọ́ gíga tán. Ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀, èèyàn máa ń ní ọ̀rẹ́ àfọ̀rọ̀lọ̀. Túnjí fi ọ̀rọ̀ yìí lọ ọ̀rẹ́ rẹ̀ Taofiki. Ọ̀rẹ́ rẹ̀ Taofiki ní TJ, ṣé o serious ṣá àbí ò ń ṣàwàdà? Ó fẹ́ ṣe kíni pẹ̀lú tani? Túnjí ní ṣé èèyàn máa ń firú rẹ̀ ṣe àwàdà ni? Taofiki ní náà ló fi ń yà mí lẹ́nu fún ẹ̀. Ó fẹ́ fẹ́ ọmọ yẹn. Túnjí ní kí ló burú ń bẹ̀? Taofiki ní Túnjí, ọmọ yìí kéré sí ẹ mẹ́n. Túnjí ní ṣé èmi ló wá yẹ kí n kéré sí i tẹ́lẹ̀ ni? Ìyàwó náà ló máa ń kéré sí ọkọ náà. Taofiki ní Túnjí, jẹ́ kọ́rọ̀ mi yé ẹ̀. Túnjí ní ìwọ gan-an ni kò jẹ́ kọ́rọ̀ mi yé, torí àwọn ẹni tó dàgbà jù mí lọ tí mò ń pàdé látọjọ́ yìí kí ló máa ń gbẹ̀yìn ìbáṣepọ̀ wa. Ṣùgbọ́n ọmọ yìí kò tí ì lájú, ẹnu mi sì lè kà. Ẹ̀kọ́ kan tún leléyìí náà fún gbogbo àwọn ọkùnrin tó ṣe ń pé àwọn ẹni tó jù wá lọ lọ́jọ́ orí náà la máa ń sáré lẹ́yìn wọn. Irúfẹ́ àwọn ẹni bí ìyá wa náà la máa ń sáré lẹ́yìn wọn. Bó bá yá tán, á ní wọ́n sọ wá di dìndìnrín sínú ilé. Bàbá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé rorò. Lẹ́yìn tí Shakira lọ ṣe ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga, wọ́n sì gbà á wọlé pẹ̀lú ìrànlọ́wọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Aláàjì, ìyẹn bàbá Túnjí. Lẹ́yìn tí wọ́n gba Shakira wọlé, wọ́n mú ọjọ́ yìgì, wọ́n sì so yìgì fún Túnjí àti Shakira, léyìí tó sọ àwọn méjèèjì di tọkọtaya. Àṣeyàwó oníyìgì ní Shakira ló tún rìnrìn kìrìn báyìí. Kí ló fà á gan tí Shakira fi ń rìnrìn kùnrin? Ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú. Ó ṣe mí kò ṣọ́kọ́, orí ẹ̀dẹ́ bínú ó sùn lẹ́lẹ̀. Bí Shakira ṣe wọlé ẹ̀kọ́ gíga
ó ń gbé nínú ọgbà iléèwé yìí ó sì máa ń lọ sí ọ̀dọ̀ Túnjí láwọn òpin ọ̀sẹ̀ láti lọ lo wíkẹ́ndì lọ́dọ̀ rẹ̀. Báyìí ni Ṣakira àti Túnjí ṣe máa ń ṣe títí tí Ṣakira fi dé ìpele tó gbẹ̀yìn nínú ẹ̀kọ́ rẹ̀. Gbogbo ìgbà yìí Ṣakira àti Adéṣẹwà wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn ní pẹrẹu nílé ẹ̀kọ́ gíga yìí. Àgbànígbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Túnjí ń rò lọ́kàn bó ṣe jókòó sínú mọ́tò rẹ̀ lẹ́yìn tó jáde níbi tí Ṣakira ń gbé nínú ọgbà iléèwé yìí. Bí Túnjí ṣe ro gbogbo èyí lọ́kàn tán ó gbé orí sókè níbi sí àárín mọ́tò ìyẹn volan mọ́tò rẹ̀. Bó ṣe gbé orí sókè báyìí bí Túnjí ṣe wọ ọ̀kánkán lórí ọkọ̀ bọ̀gìnì kan tó ń bọ̀ lọ́ọ̀kan. Ẹgbọ́n náà ta ní bẹ nínú ọkọ̀ bọ̀gìnì yìí? Ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú fẹ̀yìn aráalé. Ẹni bá mọ̀ kọ́ wí òróró láyé ayé yìí tójú sú mi. Àní bí ọkọ̀ bọ̀gìnì ṣe ń bọ̀ Ṣakira ní Ọ̀túnba ẹ park. Ọ̀túnba dáhùn ó ní kí ló ṣẹlẹ̀. Ṣakira ní fíànsì mi nìyẹn lọ́ọ̀kan òun. Lẹ́ẹ̀kan náà ni Ọ̀túnba dá ọkọ̀ yìí dúró tó ní pẹ̀lẹ́ o àǹtí onífíànsì èmi náà níyàwó nílé. Ṣakira ní ẹ̀yin lẹ mọ̀. Bí Ṣakira ṣe fẹ́ ṣílẹ̀kùn ọkọ̀ ni Ọ̀túnba bá fà á padà sẹ́yìn tó ní ó tún dijọ́ o. Ṣakira ní ẹ má wọ́rì màá pè yín. Ọ̀túnba ní òkè kó o pè mí àbí kí n wá lọ kí ọkọ rẹ̀ kó lè mọ àwa tá ń bá a tọ́jú ìyàwó rẹ̀. Ṣakira ní àgbà ìyàlẹ́ fẹ́ yà létàjọ́. Ṣakira sọ̀kalẹ̀ nínú ọkọ̀ Ọ̀túnba sì ń bá tirẹ̀ lọ. Bí Ṣakira ṣe sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tààrà ibi tí ọkọ̀ Túnjí dúró sí ló mórílé. Bẹ́ẹ̀ ni Túnjí gan ń wò ó lọ́ọ̀kan bó ṣe ń bọ̀. Bí Ṣakira ṣe dédé ọkọ̀ Túnjí yí gíláàsì ọkọ̀ rẹ̀ sílẹ̀. Ṣakira bẹ̀rẹ̀ sára ọkọ̀ ó ní bébì báwo ni. Túnjí ní mo wà òkè ìwọ ńkọ́. Ṣakira ní mo sáré jáde ni ọ̀nkù ọ̀rẹ́ mi kan ló wá help mi lọ́nà. Irọ́ ò lè tán lẹ́nu obìnrin oníṣìnà. Gbogbo bí ṣe ń kálòlò sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni Túnjí ń wò ó. Ṣakira ní sọ̀kalẹ̀ ká wọlé lọ nàún. Túnjí ní má wọ́rì mo ti débi tipẹ́ díẹ̀ mo dẹ̀ fẹ́ débì kan tó ṣe pàtàkì. Mi ò bá tiẹ̀ má ṣe dààmú ara mi wá síbí ṣùgbọ́n ìgbà tí mò ń pè ẹ́ látọjọ́ yìí tó ò gbé òun ló jẹ́ kí n wá wò ẹ́. Túnjí fi kún ọ̀rọ̀ rẹ̀ yín pé anyway aláàjì ní ká wá rí àwọn ní òpin ọ̀sẹ̀. Ṣakira dá Túnjí lóhùn ìpè ṣé kò sí ṣá. Túnjí ní ìgbà tá a bá ti débẹ̀ ìwọ gan wàá mọ̀. Túnjí kò tiẹ̀ jẹ́ kí Ṣakira sọ̀rọ̀ rẹ̀ tán tó fi finá sí mọ́tò rẹ̀. Ṣakira gbóhùn sókè ó ní ókè a máa ríra ní wíkẹ́ndì. Túnjí kò tiẹ̀ dá a lóhùn mọ́ tó fi ń lọ. Ṣakira wá ń sọ sọ́kàn yín pé àbí Túnjí fura sí ẹni tó já òun sílẹ̀ ni. Lẹ́ẹ̀kan náà ló tún ní ayé ń ṣerú ẹ̀jọ̀ máa jayé orí mi ò lè wá kú. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń rìnrìn kùnrin ẹ rántí ń pé mo lè gòkè mo lè sọ ara ní fàbọ̀ sí. Kẹ́ẹ̀sì máa rántí ń pé ohun tẹ́ ń tà ó fẹ́ẹ́ tán. Nígbà tó dòpin ọ̀sẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n lọ ọ̀dọ̀ aláàjì àbí wọn ò lọ. Ọ̀dà náà ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ aláàjì kí ló ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ má gbàgbé ẹ fi sọ́kàn yín pé Omítòkúbọ̀ ń bẹ nílé ìwòsàn. À ń padà wá sóbẹ̀ yẹn pọ̀ pẹ̀lú ibi tá ń bá lọ yìí kó bá lè yé yín dáadáa. Kí ló ṣẹlẹ̀ sí Omítòkúbọ̀ nílé ìwòsàn àti àwọ̀ àti agbára tó lọ gbé kọ́ orí igi ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ fi bẹ̀ yẹn sọ́kàn dáadáa. Ẹ ṣeun púpọ̀. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi eléyìí ṣe lọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ́ ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún dọjọ́ mẹ́rin bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn
àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí àbí ìtọ́nisọ́nà lẹ fẹ́ ṣe fún wa ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. ẹ mọ́ gbàgbé láti mọ̀ tẹ láìkà ìyẹn bí àtàǹpàkò tó gbẹnu sókè níbẹ̀ ẹ mọ̀ bá wa tẹ̀ kẹ́ ẹ sì mọ̀ bá wa pín títí ọjọ́ mẹ́rin tá a tún mọ̀ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. bó ṣe mí kò ṣọ̀kan orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀ àgbà nígbà mi.